lẹ́yìn Ọlọ́run Olódùmarè ìyá ló tún kù tó yẹ ká kí. lẹ́yìn Ọlọ́run àṣẹ̀dá wa ìyá ló tún kù tó yẹ ká kí. tó yẹ ká kí ìyá ló tún kù tó yẹ ká kí. alábàárò bí ìyá ò sí. ìyá ló tún kù tó yẹ ká kí. akọ̀rọ̀dù bí ìyá ṣọ̀wọ́n o. ìyá ló tún kù tó yẹ ká kí. lẹ́yìn Ọlọ́run àṣẹ̀dá wa. ìyá ló tún kù tó yẹ ká kí. Rachel aya Àjàyí abiyamọ rere ni wọ́n jẹ́. ìyá tó fi ń wúre ìyá ló jẹ́. onífà ìsọ̀ṣẹlẹ̀ ayé nínú àlàáfíà ni wà jẹun ọmọ. ó yá ẹ kíra fún màmá mi kàre. ìyá ló tún kù tó yẹ ká kí. lọ́lọ́kùnrin wà ní wáyé. ìyá ló tún kù tó yẹ ká kí. ó wọ̀wọ̀ wáyé ó ṣe kẹ́ ọmọ. ìyá ló tún kù tó yẹ ká kí. ọmọ bọ̀jà abiyamọ rere. ìyá ló tún kù tó yẹ ká kí. bí ò sí ṣú kí làbá pè níyàn o. bí ò ṣàgbàdo kí làbá mọ́ pè lógi. bí ò bá ṣeré wúkọ́ ọ̀nà àtijọ́ àkàrà ti di nínú ayé mi. bí ò sí tìyá báwo làbá ṣe délé ayé o. ìyá lọ́lọ́kọ̀ tó wá ọmọ wáyé. torí bí ò sí kí nípò kí làbá fi kànga sínú ilé. òrìṣà bí ìyá ò sí rárá o. agbọ̀ràndù bí ìyá ò sí. ìyá lájàrà tí kì í jẹ́ kejì ó pọ̀ ọmọ. ọlọ́bẹ̀ tó dùn ọlọ́kà tí fini lọ́kàn balẹ̀ bébí ni ìyá ń ṣe nínú ayé mi. bá a bá ti jí lówùúrọ̀ kùtù tá a bá ti gbàdúrà tá a kí Ọlọ́run ọba tán o. ìyá ló ṣàtókù tó yẹ ká mọ́ bọ́. àní bá a bá ti kí àdáni wáyé tán ìyá ló tún kù tó yẹ ká mọ́ kí. Madam Rachel ọmọbọjà aya Àjàyí mọ́ gbọ́ o. abiyamọ rere mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. àwọn ọmọ rẹ ló ní ń bọ́ sí gbàgede. wọ́n ní ọjọ́ àrà ọ̀tọ̀ yín ló ní jẹ́ o. àyájọ́ òní ló wálé ayé. àyájọ́ òní gangan ní sọjọ́ ìbí rẹ. kò ní dọ́jọ́ ìbí fún ọ lórúkọ Ọlọ́run ọba. àpọ́nbẹ́pọ̀ rẹ o àpọ́nbẹ́pọ̀ rẹ arẹwà lóbìnrin. àmọ́lẹ́sẹ̀ bí òyìnbó ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. àwọn ọmọ rẹ lọ́rọ̀ mi wá bí. wọ́n ní Àlàmọ̀kẹ́. wọ́n ní dákun wá bá wa kí olùkọ́ àkọ́kọ́ tí a kọ́ mọ̀ nínú ayé mi. wọ́n ní olùbásọ wa ni. wọ́n ní agbẹjọ́rò tá a kọ́ mọ̀ nínú ayé mi. ìyá ní ṣe olùtọ́jú afàdúrà jagun. mẹ́bí ló jẹ́ fáwọn ọmọ nínú ayé mi. aya Àjàyí mọ̀ gbọ́ o. aya àpòstù George Akíntọ́lá tó ṣe bẹ́ẹ̀ tó sì sùn nínú Olúwa. kádàní wáyé ó dẹ̀lẹ̀ fẹ́ ní ire. ìwọ ń lò lóní. ìyá Adédayọ̀ ọmọ Káyọ̀dé. ìyá Fèyíṣayọ̀ Esther. ìyá Aládésànmí Adétáyọ̀. ìyá Tolúlọ́pẹ́ o. ìyá Fúnmi Ìṣe Joseph. ìyá Oore Ọ̀fẹ́ Ebenezer wọ́n ni mo ń ké sí. ilé ńlọba wà kówó òde. ẹ̀yìnkùlé ńlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀. yàrá ńlọba wà kọ́wọ́ kọ́kàn lé o. abiyamọ rere torí ire lèmi Àlàmọ̀kẹ́ fi ń pèrè rẹ. àdáni wáyé ló kọ́ obìnrin sí ọ nínú ayé mi. àwọn ọmọ rẹ ní kí n mọ ọbọ gbóṣù bàràbàdẹ fọ́lọ́run mímọ́ o. wọ́n nítorí Ọlọ́run ọ̀hún ni ò fi ọ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. mélòó mélòó ìjì tó ti jà tọ́lọ́run ọba ò jẹ́ òdominú àgbọn rẹ nù nínú ayé mi. ó
o sì wá ṣọ́ ọpẹ́ nítòní o àpọ́nbẹ́pọ̀ rẹ ẹnu ọpẹ́ rẹ ò mọ̀ nìkan lórúkọ Ọlọ́run ọba. àwọn aya tọ́lọ́run ọba fi fáwọn ọmọ rẹ àmọ́ torí ìwà rere rẹ tí wọ́n ti dọmọ bíbí inú rẹ wọ́n ní kó o fọwọ́ páwù o. olórí Vivian Máyọ̀wá Àjàyí, Tóyọ̀sí Àjàyí, Kẹ́misọ́lá Àjàyí, Olúwafúnmiláyọ̀ Àjàyí, Barrister Adébọ́lá Òjó Àjàyí. wọ́n ní àbíyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ wọ́n ní kò ṣe bí ìyá ọkọ fún wa níṣẹ́ ló mú wa bí ọmọ. ìyá rere ọjọ́ rẹ yóò dálẹ̀ o ọ̀ní báwọn nájà wérewére ọmọ ní fọ́jọ́ lọ́jọ́lọ́ lórúkọ Ọlọ́run ọba. ọmọ wọn níjẹ̀lú Èkìtì tó sì tún jáyà wọn níjẹ̀lú Èkìtì ó sì ìyá jẹ́ ń bá ọdẹ Èkìtì kété. Èkìtì kété níyì o olókè méjì ìtakọ́sábó. ẹ̀yin lọ́mọ olóṣè méjì ìtakọ́sábó ọmọ olóṣè gbárìbì ti kanlẹ̀ ọmọ oníjẹ̀lú àjímọ́gbá ọmọ aláyùwá ọmọ olúrókò. ẹ̀yin lọ́mọ oríire ìdáde o ọmọ àgùsùn ìjẹ̀lú ọmọ olódì àtàlẹ̀ mọ́ ọmọ aláyùwá àjòjì kò wẹ̀sẹ̀ àjòjì kan bá wẹ̀sẹ̀ lébẹ̀ adọ́ ní ẹbọ. ọmọ alágbọ̀n ṣàgbọ̀nrẹ́ ni wọ́n pòkì ilé ọkọ rẹ̀ ọmọ olúgbò rẹ̀ ọ̀nà òkè sí ọmọ ẹlẹ́kíkún iṣọ́ ọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀. ọmọ wa o ọmọ wa ọmọ ẹkùn ọmọ arọ́bà lẹ́la ọmọ olúgbò rẹ̀ ọ̀nà òkè sí ugbó kan wéré mọ́ kó ṣàṣe ìjìnà abọ́ ọmọ pé nílé ọkọ rẹ̀ ni. ọmọ oríire yìí dáadé o ọmọ alágbàlá àdéwúrẹ́ wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí bí ìwọ́n bá dàbí onílé yìí wọn ò ní lè fi wájọ onílé yìí rárá. ọmọ ajísùn ajíre ni ajífọ̀ ọjọ́ gbogbo dára bí èmi ọmọ aláàgọ́ àjílù gbìnrín ní ṣọ́ọ̀ṣì ọmọ apàgbòṣọ̀fẹ́ ó mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ akáṣọ sọ̀rùn gbígbàgbọ́ rẹ̀ ni ọmọ olébàtàkè irọ́ kálọ̀ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sí ọ̀rọ̀ ọmọ olébàtàkè irọ́ kálọ̀ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sí ọ̀lẹ́gbàgbọ́ Ọlọ́run ọba òmò nípadà lẹ́yìn rẹ̀ àṣọdúnmọ́dún o ní fún ọ lórúkọ Ọlọ́run ọba kò sí bọ́ ti pẹ́ láyé tó ọmọ bọ̀jà aya Àjàyí ọ̀ọ́ni mọ̀sáré ọmọ àláfíà ló fi lu ọjọ́ alẹ́ rẹ̀ lórúkọ Ọlọ́run ọba ọmọ níjẹun ọmọ nínú àìsàn láṣẹ àdáni wáyé. ire lójú owó rí o ire lọ́mọ rí lórí ọmọ lórí ẹbí lórí ara ọmọ ní kúrò òkèrè ìbànújẹ́ láṣẹ àdáni wáyé. ogún ọdún o Madam Rachel Ọmọbọ̀jà Àjàyí ẹ̀mí rẹ̀ tó sọnù èyí ni yóò ṣọ̀pọ̀lọpọ̀ nínú ohun rere gbogbo nínú ìlera pípé lórúkọ Ọlọ́run ọba.